ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré ẹ jẹ́ ń bá yín sọ kankan kì í ṣe pé mo fẹ́ bọ̀ dáàbè padà ni mo ṣe sọ wípé kí ó ṣe ọ̀rẹ́ mi ọmọ yín na kó bá mi tẹ́ǹtì wọn o rárá o mi ò kàn fẹ́ kí àwọn àǹtí mi jọ fẹ́ra wọn ni nípasẹ̀ tó ṣẹlẹ̀ láàrin èmi àti wọn àmọ́ kò ṣeé ṣe fún mi gbogbo ìgbìyànjú mi pàbó ló já sí mo dẹ̀ gbà kámú mo gbà fọlọ́run àti ìgbà yẹn mo ti gbọ́kàn mi kúrò ńbẹ̀ bọ̀ọ̀dá ìfúnra lára wọn ni wọ́n tó fi gọ̀ọ̀gọ̀ báyìí wá nǹkan tí ò sọnù kiri o àǹtí mi ṣẹ̀ṣẹ̀ bímọ ni kí n sì sọ òótọ́ ọ̀rọ̀ fún yín operation ló fi bímọ ọmọ yóò tún wá ní jẹ́ kó sùn ìyá mi dẹ̀ ti wá àmọ́ èmi ni mo dúró tì wọ́n torí ìyá mi náà ò lè fi bàbá mi sílẹ̀ àti kó lọ sí Ṣàngó èmi dẹ̀ eléyìí a wà nù ọ̀lùdé ọ̀dọ̀ sísítà mi ni mo dẹ̀ wá mo bá wọn tẹ́kẹ̀ ọmọ wọn ọjọ́ ìyá ọmọ yìí ké ìyọkọ wọn níbi káwọn sùn èmi náà ti wá bọ́kọ mi àtọkọ wọn àjọ ń gbé ọmọ yìí àjọ ń kọrin fún èmi lè pọ̀n àwọn máa kọrin fún wọn wọ́n sọ pé inú wo ni àwa dà ìyá èdè orí iṣẹ́ à ibẹ̀ náà ti wá sọ fún mi pé ọ̀nà norms ká ní pé ẹ̀mọ̀ irú question ṣàlẹ́ láàrin mi àti wọn mo jẹ́ ọ́n gbọ́ òkè normal pé ṣé mo like àwọn bẹ́ẹ̀ náà ni mo á rò pé kí ló ṣe bọ̀délé kí n wọlé kí n mọ̀ lọ wọ́n fà mí padà ifá tó máa fà mí padà wọ́n fẹ́ ní kò mí lẹ́nu abẹ̀rẹ̀ sí jètè mo ń bá rí sí jètè mi ni mò ń fọwọ́ gbá wọn pé mi ò fẹ́ amọ́bọ̀dá yóò gbọ́ kàkà kí wọ́n gbọ́ ọgbà tó jẹ́ kó náà mo kọ̀ tí wọ́n ní wọ́n ní pé kí ni tèmi don't enjoy it mo ti sọ pé wọ́n rubbish wo nìyẹn wọ́n ní wáyé tèmi ò pariwo kémi ti àwọn dànù kíkan kí pariwo káàntì mi gbọ́ mo ní nonsense ní pé mi like wọ́n ní is it your first time mo ní yes it's my first time I've not done it with you before wọ́n ní kilo mi ìwọ nígbà yẹn tó ṣí gẹ́gẹ́ ẹ̀fọ́ kan please baby go in but then be going now ẹgbẹ́ náà ti go in ni kí ló máa ṣe mo ní ọlọ́run ẹ̀lẹ́fẹ́ sísá mi wọ́n ní wàá try náà ni ó ní máa fẹ́ sísá ẹ̀ kò sí kí ló fẹ́ ṣe sí mo go in ẹ̀yin méjèèjì papọ̀ nìyẹn kíndìn kan tí ẹ̀dùn náà ọ̀rẹ́ yẹn ṣó ròyìn fún ẹ ṣá mo ní ọ̀rẹ́ mi ò lóyìn fún ó ti ẹ̀ pé àwọn mo ní ẹ̀yin lẹ́jọ́ mọ̀ wọ́n ní ìwọ ó ṣàǹbá àwọn wá ẹran táwọn máa jẹ sọpọ òun ló gbé sáré fáwọn náà mo ní mi kọ́ gbé sáré fún yín o ẹ̀yin lẹ́rí sáré lẹ́ni pé like ó dẹ̀ ti pẹ́ ọ̀rọ̀ ọgbà wọlé ń sọ yẹ o please I'm not interested in that kind of talks kí tó máa lọ padà mo ti dìde bọ́n sọ̀rọ̀ mo kọ̀ dìde ni mo kàn lọ ni wọ́n ní kí ló ṣe yẹ kí ló ṣe ọkọ̀ gbà mí nídìí mo kọ̀ padà ni ẹ má gbà mí nídìí mọ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ṣeré pa nìyẹn àti ṣùgbọ́n àṣerépa wọ́n gbá mi mo gbá wọn òde kan náà wọ́n bẹ̀rẹ̀ sí ń tẹ̀ mí lọ́yàn bóde bẹ̀rẹ̀ sí ń tẹ̀ mí lọ́yàn bó ṣe ń tẹ̀ mí lọ́yàn mo ní ẹ stop àmọ́ wọn ò pariwo kẹ́ni tó sùn jí bóyá kí n sọ pé mo ti crush tí mò ń crush lé wọn lórí ló fà á ni I did not shout ọmọ tó wà lórí bẹ́ẹ̀dì ọ̀tún wà lórí iṣẹ́ àtàtẹ̀sí mo sọ pé mẹ́ẹ̀ká kọ́ ló mọ wọn ní ọkọ ló mọ bó dé tẹ̀ mí lọ́yàn wọ́n bá mi ṣeré pa àmọ́ àjọ ní àjọjẹpọ̀ erépa yìí pọ̀ débi wípé wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣáwọn lè fún mi lórí mo ní no stop mo ṣáà fi wọ́n sílẹ̀ mo wọ́n ní ìyàrá tèmi lọ mo yà lọ mo ṣáà tilẹ̀kùn lẹ́yìn kí ni nǹkan tí mo ṣe yìí bó ṣe máa ń bẹ̀rẹ̀ lélẹ̀ yìí ọmọ ìyá méjì ẹ̀gbọ́n àtàbúrò àǹtí ṣeun èmi tí mò ń sọ̀rọ̀ fún yín mo mọ ọgbẹ́ ọkàn tó dá fún mi díẹ̀ ní ìyá àǹtí mi ò mọ bẹ́ẹ̀ sì ni wọn ò ṣerú ẹ̀ mọ́ azin tó ṣẹlẹ̀ lẹ́yìn àtọkọ wọn ni o ó pọ̀ jù báyìí lọ o àmọ́ èmi mo mọ ọgbẹ́ ọkàn tó dálẹ̀ fún mi àǹtí ṣeun ọkọ àǹtí mi ṣàwọ mo wọlé lọ mo ṣàgbọmọ torí pé ọmọ kìíní kan wọ ìyá ìyàwó wọn lọ ẹ má gbàgbé pé mo sọ pé operation ni wọ́n fi bí ọmọ ẹ má gbàgbé wípé mo sọ fún yín pé ọkọ àǹtí mi ti kẹnu bọ̀ mí lẹ́nu padà gbàjọ́ kejì mo sọ fún àǹtí mi pé mò ń lọ kémi náà tiẹ̀ mú lọ mo bára mi ronú lóru mọ́júmọ́ ni pé ta ló ń bá mi gbọ́ pé ọkọ àǹtí mi lájọ́ ń tẹnu ń bọ̀ra wá lẹ́nu mo sọ pé mo fẹ́ máa lọ wọ́n ní kí ló dé ní kò sí nǹkan kan ọkọ wọn ti lọ bí iṣẹ́ láàárọ̀ tí mo fẹ́ máa lọ wọ́n ní àkílò ìṣẹ̀lẹ̀ ṣó ẹjọ́ bíbá ẹni ṣe pé kó máa dúró tì mí ṣe pé ẹ̀ tí máa kíní kan bí wàá gbà wí lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n ní ẹ má wọ̀rẹ́ àǹtí mi ẹ̀wọ́ ẹ̀ kì í máa lọ bó ṣe pọkọ wọn nìyẹn pé mo ní mo fẹ́ máa lọ
ọkàn wọn bá pè mí lórí fún ó gbọ́ wọ́n sọ pé ó fẹ́ máa lọ kí ló ti fẹ́ máa lọ ṣé àwọn ṣe ẹ̀ ni ṣé àwọn ṣe ẹ̀ ni okay you no comfortable there tell me what you want kìnìún kan ẹ wo mo fẹ́ máa lọ jàre bó ṣe pé mọ́ ìmí kan ni kí ló dé mo fẹ́ máa lọ nínú àjọ má lọ ojú àǹtí ẹ̀ náà ṣé kìnìún kan ni táwọn pápá àwọn ti kú ńkọ́ ṣé kò lè máa tọ́jú àǹtí ẹ̀ ni ara bàbá yín ò yá mi báyìí àwọn ń tẹ́kẹ̀ wọn a dẹ̀ ti gbóhùn láti gbóhùn wọn mọ́ kí o dẹ̀ dúró kó tọ́jú àǹtí ẹ̀ kìnìún kan o dẹ̀ dúró tì í kájú kó bá kú ní sí kò lè máa tọ́jú ọmọ ni ìgbà kan wo ohun ọmọ kó tó ń fẹ́ ṣe sí o ọ̀rọ̀ yìí tó ṣe mí bá ní mo ti gbọ́ ọkọ àǹtí mi bá sẹ́ǹdì mẹ́sẹ̀jì sí mi lórí WhatsApp pé tẹ́gùn kan tó ṣẹlẹ̀ lálẹ́ àná ni mo fi ṣe nǹkan tí mo ṣe kí n má bínú mo kàn ní pé òkè mo rẹ̀ hàn mí lọ mo ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe wọ́n dé lálẹ́ wọn kí wọ́n bá ara nǹkan bọ̀ wọ́n wọlé kí ìyàwó wọn ẹ̀mọ̀ ẹni tó ṣe operation ààrẹ ò tí ì lé náà ni mo ṣoúnjẹ fún wọn take care ọmọ wọn náà fẹ́ lọ sí hospital ní àárọ̀ ọjọ́ kejì wọ́n lọ nígbà tó ń dé mo máa ń tẹ̀lé wọn lọ torí màá gbé ọmọ pọ̀n so àwọn èmi àtọkọ wọn ni àjọ máa lọ àmà padà ìgbà mi ò kàn máa pé uber fún wa ni tá a máa fi lọ sí hospital tá a máa fi padà àti ṣeun láti gbà yẹn ọkọ tó tèmi ò kúrò ńbẹ̀ ọkọ wọn ti sọ pé àwọn ò ní ṣerú ẹ̀ mọ́ wọn ò lè fi rú ẹ̀ lọ mímọ́ kódà pé wọn máa kíkájọ máa tẹ́kẹ̀ ọmọ gan báyìí gan nígbà míì a ṣe gbé ìgbéra fún wọn àmọ́ ó náà wọn ò ní fi rú ẹ̀ lọ mímọ́ ok ó wá jíjọ́ kù káwọn pípì jẹ́ kí n máa lọ wọn jẹ́ kí n lọ and I'm not even comfortable here ara mi ò balẹ̀ mọ́ àti ṣeun ọkọ sísà mi ọmọ wọn ké náà lóru náà ni èmi ni mo wá gbé ọmọ yẹn mo wá pàṣẹ fọmọ yẹn mo ń tẹ́kẹ̀ ọmọ yẹn ọkọ sísà mi wá bá mi pé àpé o ṣe okú iṣẹ́ o kí ní kan ní òkè ní kò ní mo dẹ̀ fẹ́ rí yín o wọ́n ní ẹ̀yìn ṣé kò sí mo ní kò sí nǹkan kan pọ̀ báyẹn mo lè dánmọ yẹn tẹ́kẹ̀ máa fún lóúnjẹ máa ṣe ó gbẹ máa lọ gbé sílẹ̀ wọ́n jọ máa sùn yàrá ni o gbà mí ọkọ wọn máa sùn sitting room so gbà mí wọn máa sùn yàrá ọkọ àti ìyàwó àwọn náà mọ̀ but sísá mi ò tí lè bá wọn ní ìkọ̀wá pọ̀ bá gbé sí bá gbọ́mọlẹ̀ fún wọn pé mo fẹ́ rí wọn mo ṣàṣọ bẹ́ẹ̀ fún wọn ní òkè gbàtà tó mọ́lẹ̀ wọn wá bá mi mo sọ pé kí má bínú jẹ́ ẹ̀ tí mo sọ pé mo fẹ́ máa lọ wọn ní òkè it's okay no problem àwọn òbí àmọ́ láìkẹ́ àwọn ṣèṣe pé káwọn pé bí nǹkan tí àwọn ò fún mi ṣé àwọn ọmọ kan tí yóò fi máa fi ń ṣe èèyàn làwọn ṣòro pé káwọn fún mi mo ní ẹ̀mọ̀ kan tẹ́ máa fi ń ṣe èèyàn kan tó fẹ́ àǹtí mi ṣé mi ń bèrè lọ́wọ́ iṣẹ́ fún mi wọ́n ní ẹbọ it's not a big deal náà kí ló wà ní owó ló ń kà sí náà bájẹ́ ṣe wáyé nìsín àti ẹ̀ṣẹ̀ bímọ ni wọn lè ní ṣé kí n lọ mú obìnrin míì ta kóbìnrin ta wá lọ lóyún fún mi how will you feel but somebody like you ò lè lóyún o ti mọ̀ wípé sister ni mo fẹ́ wọn ò pé bí we can do things together tára ẹ máa fi wà okay but ṣé ayé máa bá mi gbọ́ báyìí ayé wo ni kò ń báyàn gbọ́ kí ló ṣé o fẹ́ sọ fáyé ni ìwọ́n tuntun o fẹ́ máa sọ ẹgbẹ́ pé wá o ọkọ sister mi ò ń bá mi lájọṣepọ̀ ṣé o fẹ́ máa sọ fáyé ni it's between me and you and ó dẹ̀ mọ̀ wọ́n fọwọ́ lé mi léjìká ibi kò sóbìnrin tí mo toast tí ò ní dá mi lóhùn ogun tí mo sọ yìí wọ́n ti súnmọ́ ibi tí mo jókòó sí ọ̀rọ̀ tá à ń sọ náà ò ṣe nǹkan tó loud ó sì sí obìnrin tí mo kẹrin sí tí ò ní gbà fún mi I am not a mo mọ̀ mí yẹn ṣe obìnrin ọkùnrin tó toast obìnrin ó yẹ pé let me go and think about it obìnrin ò sí ever think about it even ten toast I don't toast your sister abia she was toast ṣe ṣá I just asked her can we and she said fine so I've never toast obìnrin kó sọ pé kí ni kan but me coming to you ó yẹ kó mọ̀ kó privilege ló jẹ́ mo kó no ẹ má sọ bẹ́ẹ̀ fún mi privilege bí ti báwo ṣé mo fẹ́ fẹ́ yín ni no coming to you ó yẹ kó o ti mọ̀ àwọn tó bá ń kú fún yín nìyẹn èmi ò kú fún yín mo any problem tí máa pe Uche ní sí can I try it for you jẹ́ n pé ṣé kí n pe Uche kí n kàn flash ẹ̀ lóru yìí pé òru yìí kó máa bọ̀ kókó òde wọn kó wá pàdé mi ṣé wọn ni wá pàdé mi ni kó má pàdé mi náà you know what I'm talking about babe I am not your babe àbúrò ìyàwó mi ni mo jẹ́ mi ò bẹ́ẹ̀ jiyàn sí i but we can run things you're just helping your sister wọ́n ṣe bí money but operation kí ló expect ṣé òye ò ní lẹ́yìn báyìí kò lẹ́yìn ẹ̀yin wọn ló fẹ́ ní ìjọ kókó márì kó fọ́kọ tiẹ̀ ọjọ́ wẹ́ẹ̀dì ẹ̀ kọ́kọ́ tún dọ̀bálẹ̀ fáwa yìí ẹ̀yin wọn ló fẹ́ ní inú àmì liking you ó kò jẹ́ pé age gap tó wà láàrin wa náà nìkan tí mi wò and thank God mi ò lọ jìnnà eléyìí náà ni mo wà wọ́n yẹn sọ̀rọ̀ yìí wọ́n fọwọ́ lé mi léjìká wọ́n bá mi sọ̀rọ̀ mo mọ̀ sí àìbọ́ tó àìbọ́.